A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Alukoro àná fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP Olóyè Olísàmẹ̀tù ti ṣe ìtalọ́rẹ àwọn ohun èlò tó ṣe kókó àti ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ẹlẹ́wọ̀n ní ọgbà ẹ̀wọ̀n àtúnṣe Nnewi, ìpínlẹ̀ Anambra láti fi sààmì ayẹyẹ ọjọ́ ìbí 60 ọdún. Alukoro PDP àná ní ayẹyẹ yìí jẹ́ èyí tí òun gbà lérò láti fi mú ìrètí bá àwọn tí ó ti sọ ìrètí nù láwùjọ. Ó bẹ̀rẹ̀ ayẹyẹ yìí pẹ̀lú àbẹ̀wò sí ilé àwọn arúgbó bàbá Old Fathers Home ní abúlé Ndigwu Ọ̀tọ̀lọ̀, Nnewi kí ó tó kọrí sí ààfin ọba Nnewi Igwe Kenneth Orizu kẹta níbi tí ó ti gba ìwúre kí ó tó wá fi èròǹgbà rẹ̀ hàn àti fi ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ṣe ìgbélárugẹ àwọn aláìní láwùjọ. Láti ààfin ni ikọ̀ akọ̀wòrìn rẹ̀ ti lọ káàkiri títí kan ọgbà ìwà àtúnṣe Nnewi níbi tí ó ti ṣe àgbékalẹ̀ oúnjẹ, ohun mímu, ohun ilé ìgbọ̀nsẹ̀, toiletries àti àwọn ohun èlò pàtàkì mìíràn. Ó wáá fi dá wọn lójú wípé ìgbésẹ̀ yìí yóò tẹ̀síwájú kọjá ohun jíjẹ àti èlò bí ó ti ṣe ìkéde ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fún ẹlẹ́wọ̀n bíi 5 títí dé ifásitì. Níbi ó ti ń bá àwọn ẹlẹ́wọ̀n sọ̀rọ̀ ni Mẹ̀tù ti ṣe ìrántí wípé òun náà ti fi ìgbà kan rí jẹ́ ẹlẹ́wọ̀n, òun mọ ohun tí wọ́n ń là kọjá ṣùgbọ́n tètè gbà wọ́n níyànjú wípé èyí kìí ṣe òpin ìrìn àjò. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní ilé rẹ̀ ni Mẹ̀tù ti ṣe ìrántí ìrìn àjò rẹ̀ àtẹ̀yìnwá bí ó ti ní àánú Ọlọ́run ni òun rí gbà. Ó wá rọ ará ìlú kí wọ́n má jẹ́ kí ìfẹ́ owó fẹjú mọ́ wọn. Ohun tí ó bá máa ṣe ló máa ṣe. Wọ́rùbíwùbí. Owó kọ́ ni gbogbo nǹkan, kìí ṣe òpin ohun gbogbo ṣùgbọ́n àlàáfíà, inú dídùn, ìfẹ́ àti ìbùkún Ọlọ́run. Mẹ̀tù ní ìgbésẹ̀ òun lónìí kò ní ti òṣèlú nínú. Òun kò ní lọ́kàn àti díje tàbí ṣe àtìlẹ́yìn fún olùdíje ṣùgbọ́n iṣẹ́ àánú yìí jẹyọ látàrí bí ó ti pàdánù àbúrò rẹ̀ lọ́kùnrin, olóògbé aṣòfin Ifeanyi Ubah. Ó ní nígbà ayé Ubah ìlú kò lálàsí, ìdí nìyí tí òun náà fi wá kí ará ìlú má bàa mọ àlá rẹ̀ púpọ̀ jù. Ìròyìn jábọ̀ wípé Mẹ̀tù sọ ní ọjọ́rú wípé òun ti dáríjì gbogbo àwọn tí wọ́n ṣẹ̀ látẹ̀yìnwá bí ó ti ké sí ọmọ Nàìjíríà kí wọ́n tẹ̀síwájú nínú ìfẹ́, ìṣọ̀kan àti òye. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọdún méjì lẹ́yìn tí àwọn afurasí adigunjalè yìnbọn pa adarí ìṣúná pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ògùn Táíwò Oyèkánmi lórí afárá Kútọ̀ ìlú Abẹ́òkúta, mọ̀lẹ́bí rẹ̀ ṣì ń béèrè wípé kí wọ́n fi àwọn apanijayé yìí jófin. Mọ̀lẹ́bí ní ìgbésẹ̀ yìí nìkan ni ó lè mú kí egbò wọn san kí ó sì dí àlàfo tí ikú rẹ̀ dá sílẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aṣojú ẹbí, ìbátan olóògbé Lánrè Oyèkánmi sọ nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ wípé nínú ìfòyà ni àwọn ń gbé pẹ̀lú èròǹgbà wípé àwọn oníṣẹ́ láabi wọ̀nyí ṣì ń rìn yanfanda láìrẹ́ni yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ìlérí tí ìjọba ṣe ni wọ́n múṣẹ, síbẹ̀ fífi àwọn ọ̀daràn wọ̀nyí jófin náà ṣe pàtàkì. Oyèkánmi ní ọ̀pọ̀ ìlérí tí ìjọba ṣe ni ó múṣẹ fún ẹbí rẹ̀, pàápàá jùlọ ti ètò ẹ̀kọ́ àwọn ọmọ olóògbé mẹ́tẹ̀ẹ̀ta àti sísan owó àjẹmọ́nú olóògbé. Àwọn mọ rírì èyí ṣùgbọ́n ìlérí kan ṣoṣo tí ìjọba kò múṣẹ ni fífi ọwọ́ ṣìkún òfin mú àwọn oníṣẹ́ láabi tí wọ́n ṣekú pa mọ̀lẹ́bí wọn. Ó sì jọ bí ẹni wípé ìjọba ti sọ èyí di ohun ìgbàgbé. Èyí kò rí bẹ́ẹ̀ fún mọ̀lẹ́bí. Ó wá rọ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Lánrè Ògúnlọ́wọ̀ kí ó rí i dájú wípé wọ́n fi oníṣẹ́ láabi wọ̀nyí jófin. Níbi ayẹyẹ ìfẹ̀yìntì kọmíṣánná ọlọ́pàá ìgbà náà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé ni Abíọ́dún Alámùtù ti ní àbámọ̀ kan ṣoṣo tí òun ní àìríbiṣe àwárí àwọn oníṣẹ́ láabi wọ̀nyí ṣùgbọ́n ní báyìí tí a ti ní kọmíṣánná tuntun, irúfẹ́ ẹ̀sùn bẹ́ẹ̀ ò gbọdọ̀ parí nítorí
Kọmíṣánná fẹ̀yìntì mọ̀lẹ́bí rẹ̀ lẹ́tọ̀ọ́ láti mọ̀ níwọ̀nba ìgbà tí àwọn ọ̀daràn yìí ṣì ń rìn kò sẹ́ni pamọ́ nínú ewu, kò sẹ́ni mọ ẹnì kan. Nígbà tí wọ́n kàn sí CP Ògúnlọ́wọ̀, ó ní àwọn ṣì wà lẹ́nu ìwádìí. Ìròyìn jábọ̀ wípé 30 oṣù kọkànlá ọdún 2023 ni àwọn adigunjalè ṣe ìkọlù sí olóògbé Táíwò Oyèkánmi bí ó ti ń padà bọ̀ láti ilé ìfowópamọ́ pẹ̀lú ọkọ̀ Bullion Van pẹ̀lú owó fún ìpínlẹ̀. Bullion Van yìí gbé $112.335 million dání kí àwọn adigunjalè tó rẹ́bùrú rẹ̀ ní orí afárá Kútọ̀ fi sledgehammer fọ́ ọkọ̀. Wọ́n ní àwọn adigunjalè yìí yìnbọn fún Oyèkánmi nítan, èyí ló yọrí sí ikú rẹ̀. Kọmíṣánná ọlọ́pàá ìgbà náà Abíọ́dún Alámọ̀tù fìdí ẹ̀ múlẹ̀ wípé ọlọ́pàá kankan ò tẹ̀lé Bullion Van nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Ó ní ó ṣeé ṣe kí àwọn adigunjalè ti gbọ́ wípé olóògbé fẹ́ lọ gba owó láti ẹnu alamí kan láàrin iléeṣẹ́ tí wọ́n fi múra dání pẹ̀lú sledgehammer. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ iléeṣẹ́ ológun Nàìjíríà ti ní àwọn ṣekú pa ogunlọ́gọ̀ adàlúrú fi ọwọ́ ṣìkún òfin mú 57 bí wọ́n ti gba àwọn 45 kalẹ̀ lákàtà àwọn ajínigbé jákèjádò orílẹ̀-èdè láàrin ọ̀sẹ̀ kan. Adarí ìròyìn Major General Michael Onoja ni ó ṣe àfihàn yìí lónìí ní ìlú Àbújá níbi ó ti ń sọ nípa àṣeyọrí wọn láti iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè. Onoja ní bákan náà ní ikọ̀ ológun rí ohun ìjà olóró gbà kalẹ̀ pẹ̀lú ọkọ̀ bí wọ́n ti wó ibi ìpàgọ́ àwọn adàlúrú palẹ̀. Ní ẹkùn àríwá ní ikọ̀ ológun Hadinkai ti ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ adàlúrú, mú àwọn 11, ṣe àgbàkalẹ̀ àwọn 8, wó ibi ìpàgọ́ wọn. Ó fi kún wípé àwọn ológun ṣekú pa adàlúrú mìíràn nínú igbó Sambisa, bà ohun ibi ìjà olóró wọn jẹ́ pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.